Orúkọ tèmi ni Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ̀jì gbogbo ìlú Ògbómọ̀ṣọ́. Mo kí yín pé a kú dédé àkókò yìí o. Sórí ètò yín ètò wa ìgbà wáṣẹ̀ nígbà ayé àwọn bàbá wa. Bàbá wa ṣe ń lò gbèsè ayé wọn láyé àtijọ́. Táyé wọn fi dùn tí gbọ́ngbọ́n sì kàn sí. Ẹyẹ yẹn wa kí la ní fúnra wa lónìí tá a fẹ́ mẹ́nubà tá a fẹ́ yànnàná. Ẹ dákun ẹ fàbalẹ̀ kẹ́ mọ́ bá wa lọ o. Ẹ rí láyé àtijọ́ àwọn kankan ń ṣẹlẹ̀ tó jẹ́ pé àìṣe mọ́ láyé òde òní ó ń ṣe àkóbá fún ọ̀pọ̀lọpọ̀ ìdílé lọ́nà wo nígbà wo lásìkò wo. Àwọn àsìkò kan wà fún àwọn ìdílé kọ̀ọ̀kan tó jẹ́ pé bá a ṣe bímọ sáyé ó létò bí wọ́n ti ṣe é. Ní ayé àtijọ́ tó bá ti bímọ sáyé láì ni wọ́n ti mọ ọmọ tó wá ṣe iṣẹ́ ọwọ́ ètíṣẹ́ rẹ̀ jọmọ́ṣẹ́ ẹrin ètíṣẹ́ rẹ̀ jọmọ́ṣẹ́ olúwa pásítọ̀ ni ó ṣe àbá àfáà ni wọ́n ó ti mọ̀ láyé àtijọ́. Láyé òde òní kò sí ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ pàtàkì fún ọmọ bíbí sáyé mọ́. Torí bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn wa àwa tí wọ́n bí sí díẹ̀sì kínní tàbí díẹ̀sì kejì tàbí díẹ̀sì kẹta ẹ jẹ́ amójútó ra wa. Ẹ dákun ẹ jẹ́ ká jígìrì sígbà wáṣẹ̀ bá bàbá wa ṣe lògbésí ayé wọn táyé wọn fi dùn tí gbẹ̀gbẹ̀ kan sí i. Sẹ́ẹ̀rí bọ́ bá ti rìn inú ayé tó rí pé o tètè débi tó ń lọ ẹ̀yin èèyàn wa ẹ dákun ẹ jẹ́ awẹ́ yìí ò káwo bí tá à ń lọ káwo bí à ń ti ń bọ̀ ẹ dákun ẹ mójútọ́rọ̀ ara yín. Gbogbo tó lu àmì dára ni o. Èyí tó bá ti jọwọ́ kan jàmọ́nú ẹ jẹ́ á gbàdúrà sí o. Ọlọ́run ọba mi kọ̀ọ̀kájò Ọlọ́run bẹ ní pagilintí aláwọ̀ àbí ọ̀pọ̀ ìyànjú ní gbọmọ àwọn àánlẹ̀. Ẹ jẹ́ ká gbàdúrà sí ìrìnàjò ayé wa bóyá yálà nípasẹ̀ nípa ìlànà ẹ̀sìn rẹ tàbí nílànà ìbílẹ̀ ẹ̀sà ti ṣe kàn bẹ́ẹ̀. Kò sí ọ̀nà tó gbà pé Ọlọ́run rẹ sáti mọ́ ní Ọlọ́run méjì yàtọ̀ sí ọba dẹ́dá nìkan tó dá ohun gbogbo tó lè ṣe ohun gbogbo fún ìrẹ àtèmi tọ́mọ àti wáyé wa àti sùn wa. Ẹ dákun torí Olódùmarè mo fi bẹ̀ yín ẹ jẹ́ kí Ọlọ́run Olódùmarè kó síwájú kọ́kẹ́ fún wa nínú gbogbo tá a bá ń ṣe. Lábẹ́ bẹ́ẹ̀ òun láti mú ètò yìí wá ìgbà wáṣẹ̀ nígbà ayé àtijọ́ nígbà ayé àwọn bàbá wa. Ẹ̀yin èèyàn wa bó làwọn bàbá wa ti ń ṣàtúnṣe tó bá kù díẹ̀ bóyá wọ́n ń tajà. Láyé ìjọ́ náà ìṣòwò wà àwọn tí ń taṣọ àwọn tí ń ta oúnjẹ àwọn tí ń rìn àjò lè tò síra wọn. Tí wọ́n bá gbọ́jà kalẹ̀ tí ó tà báwo ni wọ́n ń ṣe tàbí ilé ìpàgọ́ ti ẹ̀ wà. Kódà ní ayé àtijọ́ bàbá tó bí mi wọ́n fi yé èmi wípé bí àwọn bàbá wa bá dá ilé ìpàgọ́ kalẹ̀ bóyá yálà wọn fẹ́ máa ṣe ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ tí wọ́n dálẹ̀ ńgbà náà bí ẹgbẹ́ àlóńgó nǹkan kan àwọn ẹgbẹ́ àwọn ọdẹ ló di ọ̀pọ̀lọpọ̀ ìlú tí wọ́n fi ń jọba aládédòní lọ́pọ̀lọpọ̀ létò. Wọ́n máa gbàdúrà sí kẹ́sẹ̀ ó lè kò. Yorùbá máa gbàdúrà tí wọ́n bá fẹ́ dá ọjà láyé àtijọ́ wọ́n gbàdúrà nílànà ìbílẹ̀ pé àárín yóò ọjà la fẹ́ fi ṣe. A sì fẹ́ kọ́ máa kóbìnrin ọmọ wa ná kí ọkùnrin ọmọ wa ná. Ọ̀pọ̀lọpọ̀ ilé ìjọsìn míì à ń gbọ́ níròyìn oríṣiríṣi ẹlòmíì ó lè rí odidi èèyàn mọ́lẹ̀ à ń gbọ́ ní o ẹlòmíì náà torí pé ó fẹ́ ṣáájú ajé kó lè bá a níláárí ìwọ̀n ẹ dákun lọ́wọ́ àwọn tá à ń pè láwọn èèyàn tó jẹ́ pé èèyàn ara wa náà ni wọ́n ń bọ́wọ́ èèyàn wọ́n ń borí èèyàn. Ẹ dákun àwọn bàbá wa nígbà wáṣẹ̀ wọn kì í pa ẹnìkan lẹ́kún jayé kéèyàn jálé olé kí èbó tiẹ̀ lẹ́yìn. Ṣé ẹ mọ̀ pé bó tilẹ̀ kéèyàn ṣe Ọlọ́run ọba dẹ́dà ń wo olúwa rẹ̀ náà. Ìlànà bàbá wa ní láyé àtijọ́ àwọn bàbá tó jọ lẹ́kọ̀ọ́nú wọn kì í ṣẹ̀ṣẹ̀ wáyún kí wọ́n tó kóra wọn jọ bóyá ilé ìpàgọ́ tàbí ilé ìjọsìn kan tàbí ilé ìtajà kan tàbí wọ́n fẹ́ dá ọjà alẹ́ níbì kan káyé ọmọ bá wọn náà. Ẹ gbọ́ àwọn bàbá wa níbi wọn ti dá ọgbọ́n rẹ̀ á wà á sọ yìí sínú afẹ́fẹ́ kí ó lè bá wúlò fún ìwọ àtèmi ká má bàa wá wàkúwà káàkiri ká má bàa ṣẹ̀ sí òfin Ọlọ́run ká má bàa ṣẹ̀ sí òfin ìjọba torí ẹ ń bá pààyàn wọn pa ni o kọ́lọ́ Olódùmarè kọ́mọ́ sí alápààyàn o kí àní pààyàn ò sì ní pa wá o. Ẹ̀yin èèyàn wa ọgbọ́n wo làwọn bàbá wa ń dá sí láyé àtijọ́ bóyá wọ́n fẹ́ tẹ ọjà àbí wọ́n ti ẹ̀dá lè tajà alẹ̀ àbí ṣọ́ọ̀bù tajà ni tí ẹ sì fẹ́ káwọn èèyàn ọmọ wa ara jàun tí wọ́n bá sì ń wá ara kí èèyàn máa fowó rẹ̀ ṣe nǹkan dáadáa nínú ayé ọgbọ́n wo ni wọ́n ń dá sí. Àwọn bàbá wa níjọ́ àná oríṣi ọ̀nà bíi mélòó ló wà á mẹ́nubà èyí tí àkókò tó bá gbà wá láàyè á mẹ́nubà fún ẹ̀yin
àti èmi ǹjẹ́ ti ṣe tán báyìí láti máa ṣe ẹ̀dàkọ rẹ̀ lẹ̀ tàbí kẹ́ ẹ fi sí inú ọpọlọ yín lórí ẹ dákun ẹ̀yin èèyàn wa èyí tẹ́ ẹ bá gbọ́ tó bá wù yín bẹ́ẹ̀ ẹ kọ́ lẹ̀ èmi kì í yọ nǹkan kúrò níbi nǹkan o ẹ mọ́tò wa máa dà mí láàmú lórí lẹ́yìn ètò ẹ kì í tẹ́ ẹ sọ ní bàbá yìí láti bí oṣù mẹ́jọ láti bí ọdún kan sẹ́yìn ẹ tún máa sọ ẹ fi ra yín sípò mi mo lè wà níbi mo ti ń tọ́jú èèyàn lọ́wọ́ èmi tẹ́ ń wò ọmọ yìí àmọ́ wo wèrè oríṣiríṣi àìsàn ara là ń tọ́jú ká máa wá ṣẹ́lọ̀ àmọ́ gbẹ̀bí tó bá le tán ní ilé ìwòsàn òyìnbó wọn a máa ké sí a tá a sì bá wọn bẹ́ẹ̀ lọ lánàá Yorùbá a sì gbàdúrà sí lánàá ìbílẹ̀ ohun tí ó sì bímọ ẹ má jẹ́ á sí oore ọ̀fẹ́ tàbí àǹfààní tá a bá lò tá a bá ń fúnra wa lórí ètò ẹ má jẹ́ á sí lò èèyàn lèmi náà o